To video, why not take permission? Okay, I'm not videoing you. Why are you fighting me? What's the problem? What is that now? Why is he fighting me? Which permission? Are you not a public servant? Why should I take permission from you? Are you not a public servant? Where are you? Is here not a public space? I have the right to video you. What's the problem? Hey, look. Are you not a public servant? Hey, look, can you listen to me? Can you listen? What is that now? Why is he dragging my glass from me? What is that? Can you listen to me? Don't try to understand. Can you listen to me? Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ afurasí kan tó ń jẹ́ Muhammadu Sani lórí ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan lágbègbè Òbùdó-Wòrú, ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn ìpínlẹ̀ Kwara. Sani ni wọ́n mú lásìkò tó ń gbìyànjú láti gba owó ìtúsílẹ̀ eléyìí tá a mọ̀ sí ransom tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láìpẹ́ yìí lẹ́nu ẹ̀rọ POS. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lọ́jọ́rú Wednesday látọ̀dọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adétóun Èjìrẹ́ Adéyẹmí, lójú òpó X wọn ni wọ́n ti ṣíṣọ lójú ọ̀rọ̀ náà. Ó ṣe é lálàyé wípé ìrọ́wọ́tó ọ̀hún ó wáyé lẹ́yìn àkànṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́yìn tí wọ́n jí èèyàn 3 gbé lọ nínú ìkọlù tó wáyé ní abúlé Òbùdó lọ́jọ́ 28 oṣù keje ọdún 2026. Ìròyìn eléyìí náà ló ní ṣe pẹ̀lú bí àwọn olè agbébọn 4 bí wọ́n ṣe lo wákàtí 6 nílé ẹni tí wọ́n jà lólè tí wọ́n sì farabalẹ̀ jẹ ẹran ọ̀gbẹ́ tí wọ́n sì ti mu ọtí lágbègbè Alákíá àti ibì kan tí wọ́n pè ní Iriakari Estate nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ 29 oṣù karùn-ún tí wọ́n sì gba ohun ìní bíi góòlù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bàtà àti ọ̀pọ̀lọpọ̀ owó tó sì jẹ́ pé lẹ́yìn òrẹ́yìn àwọn ọlọ́pàá wọ́n rọ́wọ́ tó wọn nílé ìtura kan níbi tí wọ́n ti ń ṣe fàájì. Iléyá kù ọjọ́ 3 so gbà tán wọlé wọ́n gba àwọn phones mi, wọ́n ṣe transfer lórí account mi, wọ́n dẹ̀ bọ́ sí kitchen, wọ́n jẹun, wọ́n jẹran ọ̀gbẹ́, wọ́n bọ́ sí bar, wọ́n gbé NSC, wọ́n dẹ̀ mú, wọ́n tún gba àgbà tó ń lọ, wọ́n gbé Hyundai Santa Fe 2017. Kí lorúkọ yín? Taofik kí ni? Salaudeen. Kí ló gbé yín débi? Ajali. Irú ò léwé. Táwọn nǹkan tó wà wájú yìí ta lónìí. Àwa la ní. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí lẹ jí? Àwọn bo lẹ ti jí nǹkan? Ọjọ́ ọ̀nà méjì náà ni àti wọn láti ṣiṣẹ́. Ọ̀nà méjì, eré àbò oníbò. Ìkan ní Alákíá. Alákíá àti bò. Ìkan ní Olúwo. Kí ni àti kí ni ẹ jí? Àwọn ọlọ́pàá ní ìgbà tí wọ́n mú yín pé ibi tí ẹ ti lọ jalè, ẹ máa wájú, pé ibi tí ẹ ti lọ jalè, pé ẹ tún mu ọtí tí ẹnìyẹn ní nílé, pé ẹ take time ara yín láti ṣiṣẹ́ láabi. Pé àwọn kan tún sọ pé ẹ fipá bá aya arákùnrin náà lò pọ̀. Sóòótọ́ ni àbí irọ́ ni? Mọ̀ pé lè yà. Kí ni wá ní nǹkan tí ẹ ṣe ń ti? Ọ̀tọ̀ ni tí mi ṣe àjọ lọ jalè náà níbo àjọ lọ sí ibi. Kí lẹ́yìn nǹkan tẹ́ jí níbi tí ẹ ti jalè? Fóònù àtowó la gbà lọ́wọ́ ẹni. Èló lowó tẹ́ gbà? 1.5. 1.5 million. Ṣé transfer lẹ gbà bí cash? Transfer. Àkáǹtì ta lẹ ṣe transfer náà sí? Àkáǹtì Alápà. Alápà. Ta la Alápà láàrin? Èkó ni ìyẹn wà. Èkó ló wà. Afis Akínpẹ̀lú. Afis Akínpẹ̀lú. Kí ló gbé yín débi? A lọ rọ́ọ̀bù. Ẹ lọ rọ́ọ̀bù. Níbo ni àti bó lẹ ti rọ́ọ̀bù? A lọ rọ́ọ̀bù ní Alákíá àti Iriakari Estate. Iriakari Estate. Báwo lẹ ṣe wọnú ilé arákùnrin tí ẹ rọ́ọ̀bù? Ẹni tó mọ àdúgbò yẹn lélẹ̀ ó ló máa lọ sí àdúgbò yẹn tó ní àwọn ilé tó dá mẹ́bí pé tá a bá débi a rí rọ́ọ̀bù ń bẹ̀. A lè fò fẹ́ǹsì wọlé. Òkè ẹ fò fẹ́ǹsì wọlé ni. Nítòótọ́ lè pé ẹ fipá bá ìyàwó ẹ̀ sùn àti pé ẹ jẹ ẹran ìgbẹ́ àti NSC tó ní sílé. Fipá bá ìyàwó ẹ̀ sùn. Àmọ́ ṣé ẹ jẹ ẹran ìgbẹ́ àti NSC tó ní sílé? Á tó àkókò mélòó tí ẹ lò ní ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀? Láti bí 11:30 láti wà níbẹ̀ àdẹ̀kùn bẹ̀rẹ̀ tó 5 pé torí ẹni tó mọ ọbẹ̀ sọ pé bí 5 mọ́tò sí géètì wọn. So ẹ ń dúró ti de àwọn ọlọ́dẹ àdúgbò kí wọ́n fi sí géètì? So láti 11:30 títí di 5:30 ní àárọ̀? tó 5. Báwo wá ni àwọn ọlọ́pàá ṣe mú yín? Wọ́n wá pa níbi òǹtẹ̀ta tí ń ṣe fàájì.
Okay, hòtẹ́ẹ̀lì tẹ́sí ṣe fàájì nìyẹn ọlọ́pàá ti mú Bẹ́ẹ̀ni. ẹ̀yin gan mọ́ bọ́ ṣe mú. Okay, on the 29th of May, I moved into an apartment in Olosun, Alakia. So something like three OCs, 4 armed robbers came inside my house. So they were 4. Wọ́n gbé ìbọn mẹ́rin, then 4 cutlass. The house was a 2-bedroom apartment. So àwọn house help mi sùn sí ibì kan, wọ́n wọlé síbẹ̀ yẹn. So wọ́n ṣàwá sọ́dọ̀ mi, wọ́n gba gold mi. Wọ́n ní kí n ṣe transfer sí account which is one GTB bank account. So I transferred 5 million naira into that account. They collected my phone, which is iPhone. They collected my gold, 13.7. They collected $200 and 500 silver. They took my husband's shoe, my shoe, and they beat me. They beat me and my girls. So, and they left. They left something like 4:16. They spent more than 1 hour in my house. Your husband was not there. ọ̀kan lára àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Murtali Adisa náà ló ti ṣe ìkìlọ̀ sí àwọn olùgbé Ìkirè tí wọn kò ní dìbò fún adíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ APC nínú ètò ìdìbò gómìnà tó máa wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé wípé kí wọ́n má gbìyànjú láti fo gọ́tà eléyìí tó túmọ̀ sí wípé kí wọ́n gbé ilé wọn láì sọ pé àwọn ń lọ síbi ìdìbò. Olóyè Àdìsá tó jẹ́ sẹ́ríkì ti ìlú Ìkirè náà ló sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn alátìlẹyìn adíje nínú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyèbámíjí sọ̀rọ̀ nílùú Ìkirè tó jẹ́ ìlú abínibí adíje náà. Nínú fọ́nrán kan tó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́, Àdìsá ṣàfihàn ìdánilójú àti ìgbàgbọ́ hàn wípé Oyèbámíjí ló máa borí nínú ètò ìdìbò tó ń bọ̀ pẹ̀lú àlàyé wípé adíje náà ti ṣẹ́gun ó kàn nílò ìdá ìbò eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ nílùú Ìkirè. mo náà nìbò tá a gbọ́dọ̀ dìbò ṣe ra wa tẹyẹ ẹni tá a jókòó yìí kò sí campaign kankan fún wa mọ́ òdodo ọ̀rọ̀ ni mo sọ fún yẹn iṣẹ́ tí a ti ṣe àti ibi tí ọba kù ni mo dẹ̀ ti ń gbọ́ ibi tó kù yẹn tá a ti ń ronú wípé bó la ṣe ṣe mo ti ń gbọ́ lẹ́nu yín Sọfíọ Wálé wípé ní ọjọ́ náà ẹni tó bá ti sọ wípé òun ní dìbò fún Bọ́lá abẹ́tàkà sóòótọ́ ọ̀rọ̀ fún wípé kọ́mọ́ fún gọ́tà dáàrin yìí o bẹ́ẹ̀ ká fi ọgbọ́n ṣe é. Aṣòfin tó ń ṣojú fún ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun Francis Fádáhùnsè náà ni ó ti kúrò lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó lè dá rúdurùdu sílẹ̀ tó sọ níbi ìpolongo ètò ìdìbò. Fádáhùnsè jẹ́ pé àwọn ọlọ́pàá lọ́jọ́rú Wednesday níbi tí wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí fọ́nrán ìpolongo ẹgbẹ́ òṣèlú APC nílùú Iléṣà níbi tí àwọn ènìyàn ti tú ọ̀rọ̀ rẹ̀ sí wípé ó ń rọ àwọn alátìlẹ́yìn rẹ̀ láti ṣekú pa àwọn tó bá ṣàtìlẹ́yìn fún ẹni tí wọ́n jọ ń díje dupò látinú ẹgbẹ́ òṣèlú Accord. Eléyìí tó mú kí àwọn ọlọ́pàá ránṣẹ́ pé pẹ̀lú àlàyé wípé ọ̀rọ̀ tí wọ́n ní ó sọ ọ̀hún ó jọ bí ìhàlẹ̀mọ́ tó lè dá wàhálà sílẹ̀ síwájú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta sátidé. Gẹ́gẹ́ bí apá kan nínú ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láti fòpin sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn nípínlẹ̀ náà ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ikọ̀ ọ̀daràn 4 lórí ohun tó ní ṣe pẹ̀lú ìpànìyàn, ìdígunjalè àti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn lágbègbè Àjá tí wọ́n sì gba ìbọn ìbílẹ̀ 3, ọta ìbọn kan, àáké 2 àti ẹ̀rọ POS kan lọ́wọ́ àwọn afurasí náà. Ìrọ́wọ́tó yìí ló wáyé lẹ́yìn ìgbésẹ̀ wọn lórí ohun tó ní ṣe pẹ̀lú ìdígunjalè. Àwọn afurasí náà torúkọ wọn jẹ́ Kareem Abiodun ẹni ọdún 26 26 years, Tansiru Emmanuel ẹni ọdún 29 29 years, Lateef Usman ẹni ọdún 28 28 years àti Aláṣẹ Azeez ẹni ọdún 22 32 years náà ni ìwádìí fi hàn pé wọ́n lọ́wọ́ nínú ìdígunjalè tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí lágbègbè Àjá, Ṣàngótẹ̀dó àti Ìbẹ̀jú Lẹ́kì
tó sì jẹ́ pé àwọn afurasí náà ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá tí ìwádìí sì ń tẹ̀síwájú pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn afurasí náà ti jẹ́wọ́ wípé àwọn lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdigunjalè, ìpànìyàn àti ẹgbẹ́ òkùnkùn. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe àjọyọ̀ lórí ẹni tó jẹ́ eléré ìdárayá ikọ̀ ọlọ́pàá Ezekiel Nathaniel tó gba àmì ẹ̀yẹ góòlù nínú eré sísá onírúurú mítàsì ìyẹn 400 meters nínú eré ìdárayá Commonwealth pẹ̀lú ìfidánilójú àfojúsùn iléeṣẹ́ ọlọ́pàá lórí eré ìdárayá àti ìgbáyégbádùn ènìyàn. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàfihàn inú dídùn wọn lórí àmì ẹ̀yẹ góòlù ọ̀hún tí Corporal Ezekiel Nathaniel tó gbà nínú ìdíje Commonwealth tó ń lọ lọ́wọ́ pẹ̀lú ìgbìyànjú rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tó ti léwájú nínú ìdíje onímítà irinwó táwọn ọkùnrin tó ti borí láàrin ìṣẹ́jú méjìdínláàádọ́ta ó lé lẹ́ẹ̀sún mẹ́tàdínláàádọ́ta 48.47 seconds. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá IGP Ọlátúnjí Dèsò ó gbóṣùbà káre fún Corporal Nathaniel fún akitiyan rẹ̀ láti sa gbogbo ipá rẹ̀ láti gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ pẹ̀lú àlàyé wípé àṣeyọrí rẹ̀ dúró gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún àwọn ọlọ́pàá yòókù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn keje Operation OPEP ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin ẹni ọdún 33 years lẹ́yìn ìfàǹfà tó wáyé láàrin àgbẹ̀ kan àti ọmọkùnrin Fúlàní kan eléyìí tó yọrí sí ikú Fúlàní ọ̀hún lágbègbè ìjọba ìbílẹ̀ Sanga ìpínlẹ̀ Kaduna. Àwọn kan tí wọ́n forúkọ bò láṣìírí ni wọ́n sọ fún Zagazola Mahama wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní nǹkan bíi aago 6 kọjá ìṣẹ́jú 10 ìrọ̀lẹ́ lọ́jọ́ 11 oṣù kẹjọ ọdún 2026 lágbègbè ìlà oòrùn ẹkùn ìdìbò Ninso ìpínlẹ̀ náà níbi tí àwọn ikọ̀ ọmọ ológun tí wọ́n ti tara ṣàṣà lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì mú afurasí náà torúkọ rẹ̀ ń jẹ́ Danjuma ẹni ọdún 33 years. Afurasí náà sì wà ní àkóló àwọn ọmọ ológun tó sì jẹ́ pé ìgbésẹ̀ sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Fọ́nrán kan tó ń tàn ká lórí ayélujára ló ń ṣàfihàn àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ẹnubodè orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ọ̀kan lára wọn tó ti ń takùrọ̀sọ pẹ̀lú arákùnrin kan wípé kò ní ẹ̀tọ́ láti ká fọ́nrán àwọn sílẹ̀ pẹ̀lú ìgójú ayàwòrán rẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ àwọn tó sì tún gbìyànjú láti gba ìgò náà kúrò lójú rẹ̀. Nínú fọ́nrán ọ̀hún náà ni ìkan lára wọn ló ti béèrè lọ́wọ́ arákùnrin náà wípé kí nìdí tó fi ń ká fọ́nrán àwọn sílẹ̀ tí arákùnrin náà sì sọ fún un wípé òun ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé wípé òṣìṣẹ́ aráàlú tá a mọ̀ sí public servant òun náà ni wọ́n jẹ́. If you want to withdraw us, take permission. Okay. Huh? You take permission. I'm not videoing you. You are. Okay, I'm not videoing Okay, you. he's videoing. Which one is I'm videoing? I'm not videoing So you. which spec is this? You think we don't know it? Even though you know If it, you I'm want not, to video, why not take permission? okay, I'm not videoing you. Why are you fighting me? What's the problem? What is that now? Why is he fighting me? Which permission? Are you not a public servant? Why should I take permission from you? Are you not a public servant? Where are you? Is here not a public space? I have the right to video you. What's the problem? Hey, look. Are you not a public servant? Hey, look. Can you listen to me? Can you listen? What is that now? Why is he dragging my glass from me? What is that? Can you listen to me? Don't try to understand. Can you listen to me? Can you listen? Why are you dragging the glass from me? Are you the owner of the Can you glass? listen to me? Do you want to assault me or what? Can you listen to me? Can you listen? Stop. Where's the vehicle? Go and see my vehicle. Ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lọ́jọ́rú Wednesday náà ló ti ṣe ìfilọ́lẹ̀ ọjà kan tí wọ́n ń pè ní mid-level agro produce ní Pen Cinema Agege pẹ̀lú àpèjúwe ètò ọjà náà gẹ́gẹ́ bí ipá kan tó ṣe pàtàkì láti ṣe ìrólágbára fún ètò ààbò oúnjẹ àti láti mú àdínkù bá iye owó tí wọ́n ta oúnjẹ jíjẹ fún àwọn olùgbé ìpínlẹ̀ náà. Nígbà tí Sanwó-Olú ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ọ̀hún ó ṣàlàyé pé ètò ọ̀hún kì í kọ́ ṣe ọjà lásán pẹ̀lú àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí apá kan nínú ìgbésẹ̀ láti ṣe àyípadà ètò oúnjẹ láti ìpele gbíngbìn
ṣíṣe àpínká rẹ̀ tó fi dé ìpele jíjẹ. Gómìnà sọ di mímọ̀ wípé ètò ọrọ̀ ajé oúnjẹ ìpínlẹ̀ Èkó náà ní ojú òṣùwọ̀n tírílíọ̀nù mẹ́rìndínlógún náírà 16 trillion naira lọ, tó sì jẹ́ pé ìdá 70% nínú rẹ̀ ni wọ́n kó wọlé láti ìlú mìíràn. Àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ọ̀nà márosẹ̀ ìpínlẹ̀ Èkó tí wọ́n pè ní Lagos Coastal Road, tí wọ́n sì ti rọ́wọ́ tó àwọn jàǹdùkú tó kúndùn láti máa jalè tí wọ́n sì tún ba nǹkan jẹ́ lójú ọ̀nà ọ̀hún. Àwọn afurasí náà ni wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lọ́wọ́ fún ìgbésẹ̀ tó kàn. Ọ̀kan lára àwọn afurasí tí wọ́n mú ló pe orúkọ rẹ̀ ní Muideen Ọlá, ọmọ bíbí ìlú Ìbàdàn, tó tún sọ fún àwọn elétò ààbò wípé òun gbé ní agbègbè Shoprite àti Jákàndé tóun sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alábàárù. Agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Honorable Wálé Ẹgbẹ́dùn, òun náà ni wọ́n ti fura sí wípé ó ṣeé ṣe kó jẹ́ òun ló ṣe ìkọlù sí adíje dupò ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Francis Ẹniadé lọ́jọ́rú Wednesday lágbègbè Òkò, ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tín, ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn afurasí jàǹdùkú tí wọ́n fa orí pé ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ fún Ẹgbẹ́dùn ni wọ́n dá ikọ̀ Ẹniadé lọ́nà nínú ọkọ̀ Lexus Jeep tí wọ́n fi ń rin ìrìn àjò, tó sì jẹ́ pé nígbà tí àwọn ikọ̀ Ẹniadé ṣàkíyèsí wípé àwọn wà nínú ewu ni wọ́n tẹsẹ̀ mọ́rìn forílé àgọ́ ọlọ́pàá tó wà ní Òkò fún ààbò wọn. Ẹ̀wẹ̀, àwọn afurasí jàǹdùkú ọ̀hún ni wọ́n ya bo àgọ́ ọlọ́pàá náà tí wọ́n sì ṣe awakọ̀ Ẹniadé léṣe. Bákan náà ni wọ́n ba ọkọ̀ Hilux rẹ̀ àti àwọn ọkọ̀ mìíràn jẹ́.